gbé fáwọn èèyàn ní Mọ́kọ́lá náà lù mí jìbìtì 80 million. Hey! That I did 2 years ago. Yes. If I publish ìwé. Bẹ́ẹ̀ni. Bàbá irú ìwé wo? The Nigeria Encyclopedia. Sir? The Nigeria Encyclopedia. Yes. Because wọ́n ní kí n search orúkọ àwọn lórí Google, mo dẹ̀ search ẹ̀. Orúkọ tó dẹ̀ pè fún mi was kí lè orúkọ yẹn náà? Ta ló ń go kíní yẹn? Professor Amos Ishola Awodiya. Professor Amos Ishola Awodiya. Awodiya. Nígbà mo dẹ̀ search orúkọ yẹn ó gbé wá ní Google. Fún mi ní fò yẹn. Mo search orúkọ wọn ní Google ó dẹ̀ gbé wá. Who is Professor Ishola Awodiya? Ore wá wo tó gbé wá. In tó gbé wá rè o. Professor Amos Ishola Awodiya Shogbe is the first and only professor of heuristic education in Africa. Mo rò pé àwọn yẹn rí. Professor Abiba akílẹ̀ porúkọ yín. Amos Ishola Awodiya. Sir? Amos Ishola Awodiya. Professor Amos Ishola Awodiya. Ngbà mo start bàbá ní ó dà pé lánàá ẹni kí n start orúkọ yẹn. Yes. Níbo? Ní Google. Ẹni start níbo? Ní Google. Yes. Google wa lélẹ̀. He is the first and only professor of heuristic education in Africa. The erudite scholar who is a septuagenarian shares his life story with Danjuma Joseph. When and where were you born? One day I am Amos Mabayomi Ishola Awodiya. I was born in Lesha in the then old western region. So one now call we one call that news gbé ẹ wo kíní yẹn nípa wọn. Ọ̀rọ̀ pọ̀ nípa wọn ẹ lọ search wọn ní Google. Ibi tí mo ti kọ́kọ́ gba ọ̀rọ̀ wọn gbọ́ nìyẹn pé wọ́n láwọn popular gan. Wọ́n láwọn ní Professor Amos Ishola Awodiya. Ẹ wá gbọ́n tó sọ wọ́n láwọn ní bàbá kílẹ̀ pẹ̀lú ayé náà. Ẹlẹ́yìn ni first and only what? Heuristic education. Bàbá ẹ sọ̀rọ̀ sókè àwọn èèyàn gbọ́ yín. Ẹni bẹ́ẹ̀ ṣe sọ lánàá ni ẹ sọ pé ẹ̀yin ni first and only. Yes, heuristic education. Àní ẹ̀yin ẹ sọ fúnra yín bẹ́ẹ̀. I'm the first and only heuristic education. Professor of heuristic education. Where? Níbo? In all the world, all over the world. In all the world? Yes. The first heuristic education. Yes, professor of heuristic education. Bàbá kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Kí ló ń jẹ́ heuristic? Kí ló ń jẹ́ first and only heuristic education? Mo ti sọ lánàá. Ẹ sọ báyìí àwọn ìṣẹ́ ìwò yìí ni. Okay. Accurate perception of reality. Accurate perception of reality. Ojú tó fi máa wo nǹkan kan lè mi fi máa wo. So like interface lórí ni pé like ẹ̀yin lẹ wà ní mi mọ́mọ́ ibẹ̀ pé kí la lè amòye arínúròde. Ẹ gbọ́? Bẹ́ẹ̀ni. Arínúròde. Yes. Arínúròde. Yes. Baba, how old are you, sir? Lọ́wọ́lọ́wọ́ báyìí. I'm going to my 81. I will be 81 in June. You'll be 81 in June. Yes. Baba, bó lẹ ṣe dàgbà lágbèbẹ̀rẹ̀. Ṣé Nàìjíríà náà ti bí yín bẹ̀lẹ̀ dàgbà sí? Ní ìṣẹ́jú kan náà ni. Nàìjíríà náà bí mi sí. Ẹ mò ń bọ̀ gba máa sì béèrè. Àwọn tó ń kọ̀ kan ó dàn mò ń gbọ́ ìsà. Nàìjíríà náà bí mi sí. Bẹ́ẹ̀ mo ti dàgbà. Nàìjíríà náà bí yín sí ìbẹ̀lẹ̀ ti dàgbà. Bẹ́ẹ̀ni. Okay. Nàìjíríà náà bí yín sí. Gbà wọlé lọ sí Canada. 48 years ago. 48 years ago. Yes. Lẹ lọ sí Canada. Bẹ́ẹ̀ni. Bàbá passport yín dà. Ó wà ní Central Bank. I work with CIA. America gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí lórí net. You work with CIA? Yes. Any place tó máa fẹ́ post wa sí. Tí a bá dé country yẹn. I love to deposit the passport wa sí Central Bank. And láti deposit the passport wa sí Central Bank. Okay. Tẹ́ bá ń ṣiṣẹ́ ní Central Bank. Ní Central Bank láti ṣiṣẹ́ ni. No. For security reason. And láti drop passport wa ká deposit ẹ̀ sí Central Bank. Kí ló dé kí nìdí? Ìdí ni pé a ní travel láìsí consent wọn. CIA America. Ìgbà tẹ́ wà ní Canada passport yín wà lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ni. Ẹ wá sí Nàìjíríà. Yes. Ọdún wo lẹ wá sí Nàìjíríà?
mo ti kọ́kọ́ wá nígbà tí mo wá jẹ́ minister. Tí mo wá jẹ́ minister ní 1995. I was a special advisor to Brigadier Tunde Idiagbon. Sir, you were what? Senior special advisor. Yes. To Brigadier Tunde Idiagbon. Okay. On secret intelligence information. On secret intelligence information, SII. Yes. Okay. Lọ́dún wo ni? 1995. 1995. Yes. Ìbàdàn gbàjọba. Mo ń gbọ́ yín sábà, mo ń gbọ́ yín. Ìbàdàn gbàjọba ni mo padà. Ìbàdàn gbàjọba lè padà sí Canada. Bẹ́ẹ̀ni. Ó dà. Bàbá kí lè wá sí náà, bó lẹ ṣe dèrò Nàìjíríà. But because nínú ọ̀rọ̀ yín, ẹni kò sí ìyàwó, ẹni kò sí ọmọ, ẹni kò sí nǹkan, ẹni kò sówó, kò sí nǹkan mọ́. Kódà lánàá, ẹ sọ pé jẹun lẹ ti jẹun last. Bàbá ìrísí yín tẹ̀ bá wò yìí lóòótọ́, ẹ kì í ṣe ní ìyà, ẹ kì í ṣe ní ìráre. Àbí ojú tó wò yín yìí, ẹni tó ti gbébì kan rí ni, tó wá láti bẹ̀. Bàbá kí ló ṣẹlẹ̀? Àwọn èèyàn fẹ́ gbọ́ kí ló ṣẹlẹ̀. Ìwé tí mo wá publish, ó wà nínú church láti fi hàn ẹ́. So ìwé yẹn mo á gbé fún àwọn tó máa scan ẹ̀. So tí wọ́n dẹ̀ máa bind ẹ̀, tá a máa send the soft copy sí Google. Okay. And a ṣe hard copy kan, soft copy kan, tá a máa send sí Google. So ìgbà tí mo dé tí mo. Bàbá wọn gbéwèé tán sọ wá the Nigeria Encyclopedia. Ilẹ̀ fẹ́ publish. Yes. Bàbá wá ìtẹ́ fẹ́ publish ìwé yẹn. Nigeria was the world was 25 millions of years old. The world was 25 millions of years old. So Nigeria, out of Nigeria, I research about Nigeria, I research about the existence of Nigeria, the problems and progress of Nigeria. So mo fẹ́ publish here from libraries in universities all over the world. So wọ́n dẹ̀ ti ṣe market survey, wọ́n gba copy kọ̀ọ̀kan, 10 copies, all the universities all over the world. So ẹ wá publish ẹ. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá publish ẹ kí ló máa ṣẹlẹ̀? Ẹ máa tà. Mo máa tà. Okay, òun lẹ́gbẹ́ wá sí Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Ẹ wá ẹ ṣe okay ṣe òun lélẹ̀. Ẹ jẹun wo. Okay. Bàbá lélẹ̀ yìí o. Àbí? Bẹ́ẹ̀ni. Bàbá lélẹ̀ yìí o. Okay, praise for the Nigeria. And encyclopedia by Prof. Amos, MAB. Mabayomeje Ishola, Awodia JP. Yes. Baba, ẹ ti lọ Jerusalem. 4 times. 4 times. Ẹ lọ Jerusalem 4 times. Yes. JP. Now, ẹ jẹ́ ká bí Professor Awodia has written a remarkable encyclopedia about the human condition, so elegantly written so understanding of our embedded concerns, so useful for our national and personal lives. Honorable Alhaji Rauf Aregbesola, former Master for Interior, former Minister for Interior. Prophet Awodia is a Nigerian Socrates. Is a Nigerian Socrates, opening your mind to the permanent. Okay, opening your mind to the permanent things, values, dignitaries, and Mr. Amos Olatunde Ojo, former clerk of the NAS, the ethical basis of human relations in this encyclopedia defines a way of life, not just a methodology for succeeding of politics.
Port, Orlando, Florida, USA. Now, Baba Lele, bye. Now, Iwaju Lele, the Nigerian Encyclopedia. Iwaju Lele. Babani, on my 80th birthday, I am the one and only all over the world who conducted pioneering research and as handwritten a 2,000-page encyclopedia within 9 months. Okay, Baba, any King Bobole by? Ìwé yẹn náà ni. Ṣé ìwé tẹ́ ń sọ ni? Yes. Kí ni gbogbo ìwé lè dálé báyìí? Kí ló dálé lórí? Knowledge ni. Knowledge ni. Yes. Baba, bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ ẹlẹ́yin lẹ fọwọ́ kọ ilé. Bẹ́ẹ̀ni. Irọ́ ni. Ẹ dúró bàbá. Ẹ dúró. Ẹ̀yin lẹ fọwọ́ kọ ilé ìfúnra yín. Ọwọ́ láti back page. Bẹ́ẹ̀ ń gbé sọ́dọ̀ ẹ́. Láti front page. Láti front page yìí. Yes, láti. Ẹ̀yin lẹ kọ gbogbo ilé ìfúnra yín báyìí. Yes. Fúnra yín bàbá kì í ṣe pọ́ lọ print ẹ̀. No. Wọ́n print ìwé ilé. Wọ́n type ẹ̀. Ọwọ́ mo fi kọ́. Ẹ bá mú bá rò wá. Bàbá ẹ̀yin lẹ kọ ilé. Èmi ni mo kọ́. Gbogbo ilé yìí. Yes. Ẹ̀yin lẹ kọ gbogbo ilé. Yes. Ẹ̀yin lẹ kọ ilé. Yes. Baba ni Monday's child is fear of faith. Tuesday's child is full of grace. Wednesday's child is beyond reproach. Thursday's child has a good sense of approach. Friday's child is loving and giving. Saturday's child is focused and steady. Sunday's child is full of supreme happiness, godliness, and contentment. Ìwé ọgbọ́n ni lóòótọ́ o. Ẹ̀mí àwọn wòlíì. Bàbá ẹ̀yin lẹ fọ ilé kọ like kì í ṣe pọ́n print ẹ̀. Ẹ̀yin lẹ kọ gbogbo ilé fúnra yín. Èmi mo kọ́. Ẹ kọ gbogbo ilé fúnra yín báyìí. Yes. Eléyìí tí mo tún kọ ni. Ẹbí ẹ̀ gbogbo àwọn yẹn. Ẹ̀yin lẹ kọ àwọn kíni fúnra yín. Yes. Eléyìí tún kọ ilé. Bàbá no, ẹni sùúrù. I think get a body there. At least we're getting there. Abi? Baba láwọn làwọn kọ ilé. Which means in tán wá ṣe Nigeria lélẹ̀. Baba ẹlẹ́ wá publish ẹ̀. Ṣé lè wá publish àbáwọn ilé? Eléyìí ni mo wá publish. Eléyìí lè wá publish. Bẹ́ẹ̀ni. Okay, ẹ máa gbọ́ sà. Lẹ́yìn ìgbà táyìn kọ tán, ẹ wá publish ẹ̀ kó lè pọ̀. Ṣé yóò rí báyìí ni? Bẹ́ẹ̀ni. Yóò rí báyìí lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ni, ṣe eléyìí tí mo tún kọ ni. Okay, ẹja wọlé náà. Eléyìí tí mo tún kọ ni. So, eléyìí tí mo. Bàbá fúnra yín lẹ fọwọ́ kọ ilé. Yes. Tí mo tún kọ ni. So, wọ́n tá máa gbé fún wọn fún ni pé kán remove line yìí kó claim dé eléyìí. Okay. Kán dẹ̀ wá bind ẹ̀. Combined like ẹ wá sí Nàìjíríà láti Canada. Yes. Bàbá ẹ ti jẹ́ kó bí ilé náà. Any 48 years they know Canada. Yes. How manage 48 years in Canada ke? Láyé mi ìgbàgbọ́. 48 years mo lò ní Canada. Bàbá kí ni proof kí lẹ fi convince wa the 48 years they lò ní Canada. Convince us how? Like how can we know 48 years in Canada? Like kìí sọdún méjì o 48. How manage, Baba? You know, I told you that I'm the international president of Nigerian diaspora. You are the international president of Nigerian diaspora. Nínú kíni? Nigeria, àwọn ọmọ Nigeria tó wà ní diaspora. Tó wà ní diaspora. I'm the international president. Ìlú wo lẹ́yìn wà tẹ́ fi jẹ́ president wọn? Mo wà ní Canada. Àwọn ẹ̀dá mọ̀ yín. Tẹ́ǹbà mọ̀ mi ṣe bí tẹ́ǹbà mọ̀ mi. Ó dà bàbá. Àwọn ọmọ mélòó lẹ bí? Mo sọ fún ẹ lánàá mi ò bímọ. Bàbá àwọn èèyàn ló ń gbọ́ yín báyìí. Wọ́n ṣe ń gbọ́ yín báyìí ní má bínú sá. Mi ò bímọ. Ẹ bímọ. Ìyàwó ńkọ́? Mi ò níyàwó. Bẹ̀t ẹ níyàwó rí? Bẹ́ẹ̀ni. Ó bímọ. Kò bímọ. Ó kú nígbà tó fẹ́ bímọ, ọmọ náà kú. Ó kú nígbà tó fẹ́ bímọ, ọmọ náà kú. Yes. Bàbá bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ lọ́mọ kankan láyé. Láyé.
ẹjọ kẹ́nìkan wá jí mi lójú oorun ẹ jí mi lójú oorun sẹ́ẹ̀ ṣe sójú ayé la wà. Bàbá ẹ má bínú bàbá ṣe bí n tẹ́ ń sọ ibi ó ti pẹ́ tán ti kú ṣé ẹ̀fẹ́ lómi ni wọ́n ì tẹ́ ẹ̀ má rí kí ló dé. Mo fẹ́ àlàáfíà fẹ́ mímì so then ìwé mímọ́ dẹ̀ sọ ó ní tí àbẹ́fẹ́ kádùrà wa kó ní ìdènà tàbàfẹ́ kádùrà wa kó ní ìdènà a gbọ́dọ̀ wà in agreement pẹ̀lú ìyàwó wa. So 11 universities mo ti lecture all over the world. So I used to be very handsome when I was young. Sir? I used to be very, very handsome when I was young. So kì í dẹ̀ ṣe pé bóyá àwọn obìnrin ò rush me, but I refused to. Torí when I went to America, Orlando, Florida, màmá mi tó ti kú 26 years kí n tó lọ, wọ́n pè jókòó bá àjọ jókòó. Ó ní kí n má dẹ́ṣẹ̀. Ó ní mo máa gbé 146 years láyé. Ó ní bọ̀ tí n bá dẹ́ṣẹ̀, ó ní màá kú. Mọ́mì yín kan tó kú. No, ó ti kú. Okay. Ìgbà tí mo lọ sí Florida, Harry Potter Wizard World náà máa ń pè bẹ́ẹ̀. So màmá mi tó ti kú 26 years kí n tó travel, wọ́n pè jókòó bá àjọ sọ̀rọ̀ one on one. So ó ní kí n má dẹ́ṣẹ̀, ó ní tí n bá dẹ́ṣẹ̀, ó ní màá kú. Ó ní tí n bá dẹ́ṣẹ̀, ó ní 140 years mo máa gbé 46 years. Àwọn Harry Potter Wizarding World náà dẹ̀ sọ bẹ́ẹ̀. So Baba, how manage 48 years at both side on marriage? How manage 48 years in Canada? Kí lẹ wá àbí 48 years at least ó yẹ kẹ́ ti di citizen. Bẹ́ẹ̀ni. Okay, ẹ ti di. Yes. Kí wá lẹ́yìn ṣe Nàìjíríà? That I've been citizen does not mean I should not come to my country now. Yes, Baba. Now, gbàtẹ́ wá dé Nàìjíríà, ẹni wọ́n gbà yín. Bẹ́ẹ̀ni. Lọ́dún wo? 2023. Wọ́n gbà yín. Bẹ́ẹ̀ni. Àwọn tó fẹ́ bá yín publish ìwé. Bẹ́ẹ̀ni. They duped you. Yes. Èló bàbá? 80 million. Kí wá ní kí ni ìgbésẹ̀ yín gbà tán gbà yín yẹn bàbá? Ìgbésẹ̀ wa ni pé a trace wọn. Ọ́fíìsì ibi tán ń ṣe ìgbà tán ti mọ nǹkan tán ṣe wọ́n ti abandon ọ́fíìsì yẹn. Wọn ò wá sọ́fíìsì mọ́. Wọ́n gbà yín wọ́n sá lọ wọn wá sọ́fíìsì yẹn mọ́. Bẹ́ẹ̀ni. So Baba, after they duped you, what were you left with? I was still having about 1.5 million. Ní ọdún yẹn lọ́dún wo náà? 2023. 2023. Yes, I wà ní first tour hotel. Bàbá ńgbà tán gba yín yẹn tẹ̀lé wà pẹ̀lú 1.5 million. Ẹ ṣe máa padà Canada. Nígbà tó yẹ pé citizen ni yín. Ìyà tó jẹ mí yan ó yẹ kí n ti padà sí Canada, but ìwé yìí is a covenant. Ìwé yìí ó bá yín gan. Yes. Ẹ fẹ́ publish ẹ̀gẹ́ tó lọ. Bẹ́ẹ̀ni, tí n bá dẹ̀ ti publish ẹ̀ tán ní June sí. Bàbá ẹ wá máa gbọ́ bàbá. Because now owó tẹ́lẹ̀ fi publish ẹ̀ pọ̀ ń gbà yẹn. Nígbà tó ń dẹ̀ ti gbà yín. Ibẹ̀ ń dẹ̀ ti ẹ̀ padà láti lọ rebalance. Ìgbà tẹ́ dé Nàìjíríà, ọmọ Nàìjíríà ṣe bó ṣe ṣe. Wọ́n gbà yín. Ẹ dẹ̀ níwèé yín lọ́wọ́, bàbá ẹ dẹ̀ ní passport yín lọ́wọ́. Yes. Whereas ẹ dẹ̀ jẹ́ citizen. Yes. Kí wọ́n lè kẹ́ ẹ̀ ṣe bàbá? In fact, mi ò rò pé yẹ kó ná yín lówó gan láti padà sí Canada. Yes. Because ẹ jẹ́ citizen, mi mọ̀ ń pa ẹ̀ lọ títí o. Ẹ jẹ́ citizen kò yẹ kó ná yín lẹ́yìn láti padà sí Canada. Ẹ má bínú pé question mi pọ̀ àwọn èèyàn ló ń béèrè. No, question ò pọ̀. Unnecessary because wọ́n sọ fún mi ẹni tó introduce bí ṣe sọ fún mi pé ẹ máa béèrè gbogbo question yẹn. Ẹn tó ní kẹ́ wá síbí. Yes. Ó ní àgbàlá ó béèrè question lọ́wọ́ yín o. Bẹ́ẹ̀ni. Ó ní ẹ máa béèrè gbogbo questions yẹn nítorí àwọn èèyàn. Ó sọ fún mi. So it's necessary that you should ask questions because every man of God are very, very inquisitive. Very, very inquisitive. Tẹ́ bá rí ohun tí mo kọ nípa àwọn òjíṣẹ́ Ọlọ́run wà níbí. I stayed in 3
ní Nàìjíríà tí mo bá wá tí mo bá ń lọ mo ti stay more than 300 hotels ní Nàìjíríà. Bàbá ńgbà tí wọ́n gbà yín question kan tí mo béèrè báyìí má bínú bàbá wa ẹ pè fún wa mi ètò yájú sí yín o ẹ má bínú sà torí grandpa mi lẹ jẹ́ grandpa mi lẹ jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin àti grandma mi of the same age ìyá 86 ẹ̀yin náà 81 so you are more or less like my grandpa. Now bàbá ànígbà wọ́n gbà yín tán sẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní passport yín lọ́wọ́ why not go back to Canada at least to go and restart something. See, this book. Ìwé yìí. Yes. This very book. Okay. Kì í ṣe mi ni mo rán ra mi. Oh. Wọ́n dẹ̀ gbá mi, wọn ò mọ̀ kán gbá mi. Àwọn tó rán mi iṣẹ́ ò mọ̀ kán gbá mi. Like any team ní Canada. CIA ló rán mi níṣẹ́. CIA. Yes. But what is CIA? Kí ni ìtumọ̀? Ó mean Covert Intelligence Agency. Covert means hidden. They are for investigation of crime and prosecution of crime. So that's why tó fi jẹ́ pé tí ẹ bá wo orí net nsìn gómìnà mẹ́ta ni mo rán lọ sọ́gbà ẹ̀wọ̀n nílẹ̀. And prosecution of crime. Okay. So àwọn ló rán mi iṣẹ́ pending the time tí Nigeria fi máa yí politically. Okay, bàbá ṣé ìdí nìyẹn tẹ́ fi padà sí Canada ń gbà yín? Bẹ́ẹ̀ ni. Bàbá ẹ mọ passport yín wà báyìí. Ó wà ní Central Bank. Mo fẹ́ okay bàbá ṣé ilé gbẹ padà. A ti bá fẹ́ lọ. Máa gbà. Tẹ́ bá gbà sìn ṣé padà sí Canada. Tí mi ò bá launch ìwé mi ò lè padà. Okay, gbọ́dọ̀ launch ìwé yìí. Bẹ́ẹ̀ ni. Ẹ launch ẹ pé kẹ́ lè rówó. No, kì í ṣe kí n lè rówó. Okay. Kí objective wa kó lè wà fulfilled. Okay. Ìdí tí mo fi wá sílẹ̀. Ẹ fi wá ẹ gbọ́dọ̀ launch ẹ. Bẹ́ẹ̀ ni. So kí n lè fulfill promise wa lérí mo fẹ́ publish ìwé. Ẹ fẹ́ publish ìwé yìí. Yes. Ẹ publish tó máa pọ̀. 103,000. Lẹ fẹ́ ṣe kíní sí. Yes. A máa tẹ ìwé eléyìí. Ìwé ọgbọ́n ni mo ti ka kíní ẹ̀ àwọn ìwé ọgbọ́n ni ọgbọ́n wà níbẹ̀ date ìwé ńlá ni so baba now interference in my ẹ fẹ́ publish kíní ẹ fẹ́ publish ẹ ẹ bá publish ẹ kẹ́ launch ẹ ẹ bá launch ẹ lè gba passport yín tẹ́ mi padà lọ Canada. Mi ò kẹ́rù wá mi ò gbé mọ́tò mi wá. Gbogbo aṣọ tí mo wọ̀ ṣe náà fún mi wọ́n donate ẹ̀ fún mi ni. Níbo náà ti fún yín? Ní Nàìjíríà. Àwọn tó ṣàánú mi àwọn ló fún mi láwọn aṣọ tí mo wọ̀. So bàbá báyìí ẹ fẹ́ publish ìwé yìí. Yes. Kẹ́ ẹ dẹ̀ launch ẹ̀. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá ti launch ẹ̀ tán ẹ ta Nàìjíríà mi náà. Bẹ́ẹ̀ni àwọn àdèmá a máa go round the stage. Ẹ máa go round the stage. Yes, anybody tó bá attempt 5 questions out of 500 questions tó wà ní ìwé yìí tó bá gba mẹ́ta correct á gba 100,000. Ṣẹ́yìn tẹ̀ tí lọ́ọ̀jì kan lè ta lọ́fẹ́ fún ọ lówó ṣẹ́yìn lẹ́fẹ́ fún ọ lẹ́yìn lẹ́fẹ́ fún ọ 100,000 ni. Ṣèbí ìgbà tá a bá lọ́ọ̀jì ẹ̀ wọ́n máa ra. Okay. Èèyàn ọ̀rọ̀ ẹ̀yin ṣé mi rò pé ọ̀rọ̀ bàbá ti ń yí wa báyìí. One mo fẹ́ publish like kan sọ kíní ìdí púpọ̀ àbí ẹ fẹ́ sọ di púpọ̀ ká publish ẹ̀. Tẹ́ bá publish kíní sí 1,000 bàbá. Bí èlò ló máa láti publish ẹ̀ báyìí. Bí èlò máa cost láti publish ẹ̀. Kì í ṣe estimate yẹn la ṣe. Láti publish ẹ̀ a gbọ́dọ̀ ṣe one soft copy and one hard copy like this. Soft copy yẹn mi kó wà nù disk. Then ká ṣe ẹyọ kan bí eléyìí ká gbọ́n lọ sí Google àti Amazing. Wọ́n á fún mi ní 75 million. To read the first. Ẹ gbé lọ sí Google. Yes. Ẹ gbé lọ sí Amazing. Yes. Èmi ò mọ̀ nípa ẹ̀ wọ́n á fún yín lówó. Bẹ́ẹ̀ni. Okay. Bàbá kí lẹ nílò látọ̀dọ̀ àwọn èèyàn báyìí kí lẹ need? I think the church the Agbala Gabriel has taken care of my stay. So mi ò need accommodation mọ́. Torí pé church lẹ́wà. Bẹ́ẹ̀ni. Ṣé ó tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀ ṣe wà ní church? Ó tẹ́ mi lọ́rùn. Gan. Yes now. Do ẹ̀fọn jẹ mí bọ̀ tara ìyà tó yẹ kí n jẹ náà nìyẹn. Kí lè sọ?
ara ìyà tó yẹ kí n jẹ náà nìyẹn. Ẹ̀fọn jẹ yín church. Bẹ́ẹ̀ni. Ẹ má bínú. Màá wá bì kan tẹ́ mọ̀ sùn. Tòmátún wábi tó tún dájú bẹ̀rẹ̀ lọ tẹ́ mọ̀ sùn. Ó ṣe. Ṣẹ̀gbọ́n. So àti jẹ wọ́n dẹ̀ ti ń take àmì látànà. Wọ́n ti fún yín lóúnjẹ lánàá. Bẹ́ẹ̀ni. Àdẹ̀nìkan fún yín lówó díẹ̀. Bẹ́ẹ̀ni. Okay. So mi ò nídìí nǹkan kan ju oye tí mo máa tẹ soft copy. Tẹ soft copy. Àti hard copy. So tí mo bá ti tẹ hard copy. Hard copy yẹn. Irú eléyìí ni hard copy o. Soft copy sì ni disc. So tí máa gbó lọ sí Google àti Amazon àwọn ló máa fún mi lówó tí mo máa produce yìí. Tẹ́ fi publish ẹ̀. Bẹ́ẹ̀ni. Google ló máa padà fún yín lówó tẹ́ fi publish ẹ̀. Bẹ́ẹ̀ni. Torí pé owó yẹn pọ̀. Bẹ́ẹ̀ni. Bí ló lẹ́ publish ẹ̀ bó ti wà yìí. About 15 million. Kódà gbẹ̀tẹ̀ bá ti ṣe sún dísìkì ṣé Google sọ pé wà gbogbo ní bọ́ọ̀lù àti Google ṣe sọ̀rọ̀ ẹ fún mi gbogbo fún yín lówó. Ìgbà tí mo manuscript eléyìí ìgbà tí mo parí ẹ̀ bí mo ṣe eléyìí mo gbé lọ sí mo send ẹ̀ sí Google ní London. So àwọn ló àṣẹṣẹ wọ́n fún mi ládírẹ́sì lẹ́kọ̀ọ́. Okay. Kí n lọ sọ́fíìsì wọn ní Ìkòyí. Okay. So mo dẹ̀ ti lọ. So wọ́n rí. Okay. So ohun tí a ṣe wá tún ṣe ni pé ìgbà ti lọ lórí eléyìí. Ìgbà ti lọ lórí ẹ̀. Yes. Lórí eléyìí. Bẹ́ẹ̀ni. Lọ́nà wo? 2023 la kọ síbẹ̀ 2024 la kọ síbẹ̀ àdẹ̀dẹ̀wọ̀ 2025. So ìgbà ti lọ lórí ẹ̀ òun ni mo ṣe then wọ́n ṣe mistake wọ́n distort ẹ̀. Bàbá ẹ̀yin lélẹ̀. Bẹ́ẹ̀ni. Bàbá Hanzo ẹ tún wò wọ́n bí ẹ wá wò wọ́n ní 20 years ago. Bàbá Hanzo. Bàtí bàbá sọ lánàá mo ní kí n lọ gbalé fún bàbá láwọn ò fẹ́ pé ilé tó wà ní ṣọ́ọ̀ṣì làwọn máa sùn ní tó bá ti fáwọn ní ṣọ́ọ̀ṣì làwọn máa ṣe wọ́n á gbé ní fún ọlànà wọ́n sùn sínú church torí kò tí ì sí ẹni ilé ní títì ń bíbá a ṣe fẹ́ ṣe rúmèrúmù màá fún ọ́nbì kan kán máa sùn. Bàbá ṣe ẹ̀ ní fámìlì kankan ni. Ọmọ mẹ́jọ ni bàbá mi bí. I'm the last born. Ọmọ mẹ́jọ dáàdì yín bí. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ni last born. Yes. The second to the last tí mo tẹ̀lé ó kú ní last month. Church ibi tí mo ń sùn ní Law Street wọ́n mọ̀ torí wọ́n ní kán lọ ọmọ family mi. Àwọn family tó wá kú nǹkan bàbá ṣé wọ́n béèrè yín o. Kò sí family tó kú I'm the last born now. Àwọn yòókù àwọn ẹ̀gbọ́n yìí wọ́n ti kú now. Gbogbo wọn. Yes. Tó wọ́n ti dàgbà. Bẹ́ẹ̀ni. Wọ́n ti dàgbà yín ní last born ẹ̀yin tẹ́ jẹ́ last born gan-an ẹ̀yin gan ti wọ 81. Àwọn ọmọ táwọn yẹn bí ńkọ́. Wọ́n ti marry well then mi ò kì í dá sí wọn. Really ṣẹ́mọ̀ kò really sí leadership tó. Ìgbà tó dáa fún mi ò rántí wọn. Bàbá ti jẹ́wọ́. Bàbá kílẹ̀ pé. Ìgbà tó dáa fún mi ò rántí wọn. Ṣé ti gbọ́? Bàbá ní ìgbà tó dáa fáwọn motive like wọ́n sòótọ́. Wọ́n nígbà tó dáa fáwọn wọ́n láwọn ò rántí àwọn family yẹn. Ọmọ ọdún 12 mo ti sá kúrò nílé. Ẹni? Ọmọ ọdún 12 ni mo ti sá kúrò nílé. Because every 23rd December ọmọ mẹ́ta gbọ́dọ̀ kúnlé wa. Ẹni? Every 23rd December ọmọ mẹ́ta gbọ́dọ̀ kúnlé wa. So I was the 16th principal of Methodist High School Ibadanville, African principal. The first 15 they are Europeans. Ọwọ́ òyìnbó ni mo ti gbaṣẹ́ ní toll gate Methodist High School. Ó dà ẹja dúró síbí náà for now a lè gbọ́ gbogbo ẹ̀ tán a ti gbọ́ o bàbá ti sọ gbogbo ẹ̀ bàbá nílò tọ́ làwọn gbé 48 years ní Canada bàbá níbẹ̀ tó wà lọ́kàn àwọn lélẹ̀ àwọn fẹ́ publish ẹ̀ àwọn fẹ́ rí àwọn fẹ́ ṣèwé ẹgbà gbàgbà owó tí ń ronú ìwé ìtòbí bá gbé báyìí tó máa wò báyìí ọ̀rọ̀ bá gbé báyìí bàbá ní tí àwọn tó wà lọ́kàn àwọn làwọn òwe
táwọn bẹ̀ ṣe. Bàbá tẹ́ bá ti wò tán ẹ padà Canada. Bẹ́ẹ̀ni, mi ò kẹ́rù wa, mi ò tí ì kẹ́rù mi. Ẹ padà Canada. Bẹ́ẹ̀ni. Bàbá kí ló kù yín kù báyìí? Kí ló wà lọ́wọ́ yín báyìí? Ìjẹ́ ní ti àbí ẹ̀yin tẹ́ lébi pa yín fọ́jọ́ mẹ́rin. Kí ló kù yín kù báyìí? Ẹ̀mí mi ló kù mí kù. Sá? Ẹ̀mí mi ló kù mí kù. Ẹ̀mí yín ló kù yín kù. Bẹ́ẹ̀ni. Bàbá, mo kàn fẹ́ kẹ́ sọ gbọ̀ngàn pé anybody tẹ́ bá ṣẹ̀ nígbà tí nǹkan wà lọ́wọ́ yín tẹ́ rántí kọ́ má bínú. Ẹ̀jọ̀ kò sí ẹni tí mo ṣe. Kì í ṣẹ̀tọ́ láti pé kí nǹkan dáa fún mi kí n ránjẹ́ èèyàn nígbà tí mo ti sá kúrò lé. Kò sí ẹni tí mo ṣe o. Òun ni mo ṣe ń béèrè lọ́wọ́ Mary obìnrin. Kí lẹ̀ṣẹ̀ mi? Èmi ọmọ Ọlọ́run lèmi o. I was a pastor of gospel faith mission at the age of 27 ní Ìbàdàn bíi èmi mo head the challenge. Mọ̀ pé there are categories of sins. Ẹ̀ṣẹ̀ wà tí o ẹ̀ṣẹ̀ téèyàn bá dá sírú ẹ̀ yìí tí ò lẹ́ni ìdáríjì. Ẹ̀ṣẹ̀ sẹ́mi mọ́ nìyẹn. Ẹ̀ṣẹ̀ sẹ́mi mọ́ nìyẹn. Ẹ̀ṣẹ̀ méjì tó kù téèyàn bá go idolatry tó bá ń sin òrìṣà tó bá ń sin owó tó ń ṣe oògùn owó tó ń ṣe ẹ̀ṣẹ̀ kan nìyẹn. Ohun tó máa mí ni pé àárín òun pẹ̀lú Ọlọ́run ò ní gún régé. Then ẹ̀ṣẹ̀ irọ́ èké gossiping backbiting ẹ̀ṣẹ̀ kan nìyẹn. Àárín Ọlọ́run ò ní gún régé tó bá tọrọ ìdáríjì Ọlọ́run á dáríjì. But àwọn ẹ̀ṣẹ̀ tí ò ní dáríjì méjì ni. Ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ kò ní dáríjì. Mo dẹ̀ ti sọ kí ni obìnrin kan lórí òkè kan ní Ìbàdàn bíi ní Bàràká. Obìnrin kan ó ṣẹ̀ òjíṣẹ́ Ọlọ́run àjọ wà lórí òkè yẹn ni. So ìgbà tí òjíṣẹ́ Ọlọ́run tó wà mí ní kí wọ́n á gbàdúrà fún mo ní mi ò lè gbàdúrà fún kíkú ni ó kú ní last year April sórí àìsàn yẹn ó dẹ̀ máa jẹ ìyàkú ni ẹni bá ti ṣẹ̀ṣẹ̀ mi mímọ́. Ẹni bá ṣẹ̀ṣẹ̀ mi mímọ́. Yes, ó máa jẹ ìyàkú ni. Bíbélì wípé ẹ̀ṣẹ̀ mi mímọ́ ò ní ìdáríjì. Kò ní ìdáríjì. John chapter 1 verses 17, 15, 16, 17. John chapter 1, 15, 16, 17. Yes. Mi ò mọ ẹ̀ṣẹ̀ mi o. Ẹ̀ṣẹ̀ pé mi ò rántí èèyàn nígbà tó dáa fún mi. Ó nídìí. Ìdí kìíní ni pé mo ti sá kúrò ní látọdún 12. Ìdí kejì ni pé ará ilé ẹni lọ̀tá ẹni. So mi ò kásẹ̀ṣẹ̀ sí ara mi lọ́rùn. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ sí mi tí mò ń jìyà ẹ̀ ni pé ìgbà tó dọ́wọ́ mi tán mo gbàgbé Ọlọ́run. Mo gbàgbé Ọlọ́run. Nígbà tó dọ́wọ́ yín tán ní owó gidi mo gbàgbé Ọlọ́run. Ẹ gbàgbé Ọlọ́run. Yes. Mi ò gba àdúrà mọ́. Mi ò dẹ́ṣẹ̀ ọbọ̀ mi ò gba àdúrà mọ́. Kò sì sí béèyàn èṣù àwọn tó máa recruit fún hell ló pọ̀. All over the world. Àwọn tó máa recruit fún hell ló pọ̀. So tó o bá gba àdúrà o lè bọ́ lọ́wọ́ ogun Sátánì. Òun ló kó mi rí gbogbo ilé tí mo wà yìí. Òun ló gbé mi rí gbogbo tí condition tí mo wà yìí. Mo jẹ ìyà gan ní church tó wà ní Lord Street yẹn. Orí ilẹ̀ ẹlẹ́ ni mo sùn. Picture yìí 2023 ni mo yá o. Bàbá ògo ni fọ́lọ́run. Ẹ rí àánú gbà. Bàbá ní ẹ ti gbọ́ ọgbọ́n tí wọ́n sọ. So fi nọ́mbà mi síbẹ̀ glo line yẹn ó ti wà ń bẹ̀. Maybe you want to call in. Mi ò bàbá béèrè kankan o. Ní bá wọn béèrè kankan o. Ẹni tí Ọlọ́run bá fi sí lọ́kàn pé bàbá yìí jẹ́ wọ́n là ń fẹ́ publish wọ́n là ń fẹ́ ṣe then jíjẹ mímu kan tó padà sí Canada. Ọlọ́run á fún yín sí bàbá. Now tẹ́ bá rówó sí báyìí ẹ lọ ṣe wéyà bí. Bẹ́ẹ̀ni. Bíi 200,000.
200,000. Let me see. A ṣe yanu máa ṣe lè. Yóò ṣe. Ẹni tí Ọlọ́run bá fi sí lọ́kàn láti ṣe kankan. Ẹni tó lọ́wọ́ bá fi sí lọ́kàn. Tẹ̀mí mímọ́ bá fi sí lọ́kàn pé bless ọjọ́ ogbó bàbá yìí. Mi ò wá bá wọn béèrè kankan o. Mi bá wọn béèrè bẹ́ẹ̀ tẹ̀mí máa fi sí lọ́kàn pé kó ṣe nǹkan kan. Bàbá ṣe lákàntì. Ẹ lákàntì. Ó yẹ pàkántì yìí. Ẹ pé àkántì yìí. 00 Ó yá. 11